Ẹ kú dédé àsìkò gbogbo ibi tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa Ọlọ́run wa, aláàánú olùfẹ́ wa, olùpamọ́ wa àti olùràpadà wa, àṣeyín lọ́ba fún àánú àti ojú rere ńlá láti àrígbà láti tún rí ọjọ́bọ̀ mìíràn nínú oṣù kìíní ọdún tuntun yìí. Ògo ìyìn àti ọlá ni fún orúkọ yín o, fún àǹfààní ńlá láti kò ṣeé fowó rà yìí. Ògo ni fún orúkọ yín. Rọ́nà tí a gbéyàwó lé ní kó ṣe ayé àti ọkàn wa ní rere, kó má ṣe lòdì sí wa ní ọjọ́ ìdájọ́ nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín àmín orúkọ Jésù. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ. Ẹni ọjọ́bọ̀ ọjọ́ ìkẹrìndínlógún oṣù kìíní. Àkòrí tí a ó gbéyàwó sọ wípé dídá odi Jẹ́ríkò mọ̀ apá kẹta. Dídá odi Jẹ́ríkò mọ̀ apá kẹta. A mú bíbélì àkọ́sórí wa nínú ìwé òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìwé òwe orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkẹrìnléníogún. Ìmẹ́lẹ̀ ènìyàn kí ọwọ́ rẹ̀ sínú ìsasùn kò sì lè yọ jáde o, kò lè yọ jáde wá sí ẹnu ara rẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé òwe bákan náà orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrin dé ìkẹrìnlá. Ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrin dé ìkẹrìnlá. Má ṣe fi orun fún ojú rẹ tàbí òògbé fún ìpéǹpéjú rẹ. Gba ara rẹ bí agbo àgùnrín ní ọwọ́ ọdẹ àti bí ẹyẹ ní ọwọ́ apẹyẹ. Tọ́ ẹ̀rùn lọ ìwọ ọ̀lẹ, kíyèsí iṣẹ́ rẹ kí ìwọ kí o sì gbọ́n o, tí kò ní onídàájọ́, alábòjútó tàbí alákòóso tí ń pèsè oúnjẹ rẹ̀ ní ìgbà ẹ̀rùn tí ó sì ń kó oúnjẹ rẹ̀ jọ ní ìgbà ìkórè. Ọ̀lẹ, ìwọ yóò ti sùn pẹ́ tó, nígbà wo ni ìwọ yóò dìde kúrò nínú ojú oorun rẹ̀? Oorun díẹ̀ sí, òògbé díẹ̀ sí, ìkáwọ́pọ̀ láti sùn díẹ̀, bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé bí ẹni tí ń rin ìrìn àjò, àìní rẹ bí ọkùnrin tí ó hu ìhámọ́ra ogun. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́bọ̀. Bí mo ṣe ń kàdí ìjíròrò mi lórí agbára tó lè dènà ìlọsíwájú ènìyàn, mo fẹ́ kí o mọ̀ pé odi Jẹ́ríkò tòótọ́ tó ń dènà ìlọsíwájú ènìyàn lè jẹ́ àwọn ènìyàn fúnra wọn o. Kó má jẹ́ agbára kan tàbí ìbáṣepọ̀ kan. Kò sí bí irú àwọn ènìyàn bẹ́ẹ̀ ṣe lè ní àtìlẹ́yìn tó láti tẹ̀síwájú láyé tí wọ́n ìbá sì ní àwọn ìwà búburú yìí tí wọ́n bá ní sínú ayé wọn, síbẹ̀ wọn kò lè tẹ̀síwájú o. Ìwé Róòmù orí ìkẹjọ ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n wípé ǹjẹ́ kí ni a ó wí nísinsìnyí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọ ojú ìjà sí wa? Ìdáhùn sí ìbéèrè òkè yìí ni àwa fúnra wa. Kódà tí Ọlọ́run alágbára bá wà fún wa, o gbọ́dọ̀ rí dájú pé o kò lòdì sí ara rẹ. Àwọn ìwà òdì kọ̀ọ̀kan lè mú kí ènìyàn ṣe lòdì sí ara rẹ̀ nínú ìrìn àjò ayé. Àwọn ìwà yìí jẹ́ ìdènà sí ìlọsíwájú. Fún àpẹẹrẹ, ìwà ọ̀lẹ ó jẹ́ ìdènà ńlá sí ìlọsíwájú. Ọba Sólómọ́nì, ẹni tó ní ọ̀pọ̀ àwọn ènìyàn tí wọ́n rí gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọlọ́gbọ́n tó ti wárí, tí ó sọ nínú ìwé òwe orí ìkẹfà ẹsẹ̀ ìkẹwàá dé ìkọkànlá. Oorun díẹ̀ sí, òògbé díẹ̀ sí, ìkáwọ́pọ̀ láti sùn díẹ̀, bẹ́ẹ̀ ni òṣì rẹ yóò dé bí ẹni tí ń rin ìrìn àjò àti àìní rẹ bí ọkùnrin tó hu ìhámọ́ra ogun. Nígbà tí à ń kọ́ gbọ̀ngàn tó ti wá di ìlú ìràpadà nísinsìnyí, mo mọ àwọn ènìyàn kan tó ṣiṣẹ́ pẹ̀lú wa tí wọ́n sì jẹ́ ọ̀lẹ. Tó bá jẹ́ pé wọ́n jẹ́ akíkanjú pẹ̀lú gbogbo iṣẹ́ tí wọ́n ṣe ní ìgbà yẹn ni, wọn ìbá jẹ́ ọlọ́rọ̀ ńlá báyìí. Kò sí ẹni tó lè fún àwọn ọ̀lẹ ní àǹfààní. Èyí jẹ́ torí àwọn ọ̀lẹ yóò padà sọ àǹfààní tí ẹ bá fún wọn náà, wọn ò padà sọnù. Ìwà mìíràn tí ó lè jẹ́ odi Jẹ́ríkò fún ènìyàn ni ẹjọ́ wẹ́wẹ́. Ìwé òwe orí ìkọkàndínlọ́gbọ̀n ẹsẹ̀ 20 sọ pé
aṣiwèrè ní ìrètí fún ọjọ́ ọ̀la rẹ̀ ju ẹni tí ó yára láti sọ̀rọ̀ lọ. Àìṣòótọ́ jẹ́ ìwà mìíràn tí ó lè jẹ́ odi Jẹ́ríkò fún ènìyàn tí ó sì lè dènà àṣeyọrí ẹni bẹ́ẹ̀. Èyí jẹ́ torí kò sí ẹni tí yóò fọkàn tán ènìyàn tí kò ní òótọ́ láti yanjú àwọn ojúṣe tó ṣe pàtàkì tí ó sì jẹ́ ohun ẹlẹgẹ́. Jésù Kristi sọ nínú ìwé Lúùkù orí 16 ẹsẹ̀ 10 pé ẹnikẹ́ni tí ó bá ṣe òtítọ́ nínú nǹkan kíkiní ni a ó fi ohun púpọ̀ fún. Tí o bá sọ ohun kan tí o sì yí padà sí ohun kejì pátápátá, yóò nira fún ọ láti ní àǹfààní sí àwọn nǹkan tí o bá ti bẹ̀rẹ̀ sí ní gba Ọlọ́run gbọ́ fún. Tí o kò bá ti jẹ́ olóòtítọ́, yóò nira fún ọ láti rí nǹkan gbà lọ́wọ́ Ọlọ́run. Olùfẹ́, gbọ́ o, má ṣe jẹ́ odi Jẹ́ríkò lòdì sí ọ̀nà àṣeyọrí ara rẹ o. Kókó ìṣe: béèrè lọ́wọ́ Ẹ̀mí Mímọ́ kí ó ràn ọ́ lọ́wọ́ láti jọ̀wọ́ gbogbo ìwà tí ó lè dènà àṣeyọrí rẹ. Ẹ jẹ́ á sọ pé bàbá mi, Ẹ̀mí Mímọ́ Ọlọ́run alààyè, jọ̀wọ́ ràn mí lọ́wọ́ gbogbo àwọn ìwà kùdìẹ̀kudiẹ tó wà nínú ayé mi tí ó lè dènà àṣeyọrí mi. Ọlọ́run ọlágbára, Ẹ̀mí Mímọ́ Ọlọ́run alààyè, ràn mí lọ́wọ́ kí o bá mi mú kúrò ní orúkọ Jésù. Olúwa yóò sì ràn wá lọ́wọ́ ní orúkọ Jésù. Olúbùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa ẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Náání náání náání, ó dàbọ̀.